sọ̀rọ̀ àwọn olóore ẹni láyé. Ọ̀kan gbòógì ni olùkọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn tó kọ́ èmi àti ẹ̀yin olùtẹ́tísí mi lẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn tó wá ń wúlò fún wa lónìí. Àbí ta ló jẹ́ sọ pé tolùkọ́ bá wò? Ní tèmi, Waliat Adédìméjì, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùkọ́ tí wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ kan tàbí òmíràn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò yìí tó wá ń wúlò fún mi. Pàápàá jùlọ gbogbo olùkọ́ Yorùbá mi pátápátá ni mo mọ rírì wọn nítorí àǹfààní èdè, àṣà àti ìṣe Yorùbá tí wọ́n kọ́ mi ni mò ń jẹ báyìí. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba á san yín lẹ́san olóore. Iṣẹ́ ribi ni àwọn olùkọ́ wọ̀nyí ń ṣe láti má jẹ́ kí èdè, àṣà àti ìṣe Yorùbá kó parun. Discover Yorùbá gbé òṣùbà káre fún gbogbo yín. Ọpọlọ yín kò ní jọba. Ẹ̀san tiyín àti gbogbo olùkọ́ rere pátá kò ní jẹ́ lọ́run nìkan, àtayédọ́run ni yóò jẹ́. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ kú ilé là ń kára alé, ẹ̀rẹ̀ wá ní tèrò ọ̀nà. Ẹ kú dédé àsìkò yìí láyé yòówù tẹ́ bá wà. Waliat Adédìméjì lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Discover Yorùbá níbi tí a ti ń gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Lórí ìkànnì bákan náà láti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Gẹ́gẹ́ bí ìṣe wa, a tún ti gbé àlejò pàtàkì wá sórí ètò lónìí. Ẹ má gbàgbé pé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbi ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n fi ń gbàgbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà. Ẹ máa bá wa níbẹ̀. Ẹ̀yin tẹ́tẹ́ àtẹ̀jíṣẹ́ sí wa fún ẹ̀bùn àti ètò ìrànwọ́ fún mọ̀lẹ́bí tí ọmọ wọn ní àrùn ẹ̀jẹ̀. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀wù. A ṣe ìkéde àwọn tí wọ́n bá jẹ ẹ̀bùn àti jẹ àǹfààní ètò ìrànwọ́ náà tásìkò bá ti tó. Fún ẹ̀yin tẹ́ fẹ́ kópa nínú ìdíje tí Yorùbá Màmá ń ṣe lọ́wọ́, ìyẹn 1 2 3 4 5 6 7 8 challenge tí wọ́n ní kí ẹ sọ ní èdè Yorùbá àti èdè tí ẹ bá mọ̀ mìíràn, ó sì ń lọ lọ́wọ́. Tẹ́ ẹ bá fẹ́ ṣe, ẹ lọ sí orí Instagram handle wọn, ìyẹn Yorùbá Màmá. Ẹ máa bá wọn níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá. Adétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lónìí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àlejò pàtàkì, àlejò ńlá la ní lórí ètò lénìí náà. Afọláṣadé olùkọ́ làwọn olólùfẹ́ wọn mọ̀ wọ́n sí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn gangan kó sọ fún wa nípa ara wọn. Ẹ kú dédé àsìkò yìí ìyá wa Afọláṣadé olùkọ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá. Ẹ ṣeun, mo kí gbogbo ara lé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́. Afọláṣadé Ọdúnayọ̀ aya Bákàrè ni mo jẹ́. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Èkó ń bí báyìí. Mo sì máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà ní orí ẹ̀rọ alátagbà. Mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní Abẹ́òkúta torí ọmọ ìpínlẹ̀ Ògùn òun ni mo jẹ́ ní Abẹ́òkúta. Ẹrú wọn gangan nílé tiwa ní Ẹ̀gbá ń bẹ̀. Mo lọ sí ilé ìwé girama
náà ní Abẹ́òkúta. Mo tẹ̀síwájú wá sí ìpínlẹ̀ Èkó. Mo lọ sí iléèwé gíga níbí báyìí, ìyẹn Ifáfitì ìpínlẹ̀ Èkó tí a mọ̀ sí Lagos State University. Ibẹ̀ ni mo ti ka ẹ̀kọ́ gboyè nínú èdè Yorùbá àti ìmọ̀ ìbánisọ̀rọ̀ ní ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá ń bẹ̀. Ó dà mà, ẹ ṣeun gan mà. Ibo gan wá ní ìrìn àjò pé kẹ́ máa kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá yìí, kẹ́ máa gbé àṣà lárugẹ, ibo gan ló ti bẹ̀rẹ̀ mà? Ìgbà tí mo ṣe àgùnbánirọ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ Èkó ń bí báyìí. Lẹ́yìn àgùnbánirọ̀ mi, mo rí pé ó dàbí pé àwọn onílẹ̀ wọ́n níṣẹ́ tí mo fẹ́ ṣe, nítorí pé ní àkókò náà títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, a ó rí pé èdè Yorùbá ti fẹ́ẹ̀ di nǹkan tí àwọn èèyàn ti ń gbàgbé, nítorí wọ́n ti kà á sí àìní ìmọ̀ tó àbí àìní ọ̀làjú tó ló jẹ́ kí ó máa sọ Yorùbá. Ẹ máa rí pé àwọn òbí ní àkókò yìí wọn kì í fẹ́ kí ọmọ wọn sọ èdè Yorùbá. Nítorí ẹ̀ náà ni àwọn onílẹ̀ wọ́n ṣe yanrú àwa tí a fẹ́ràn èdè náà, tí a sì fẹ́ kí èdè náà kó àkúrun ni a ṣe ń kọ́. Nígbà tí mo parí àgùnbánirọ̀ mi ní ìlú Èkó, mo tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè Yorùbá tí a sì ní ìrírí lẹ́nu iṣẹ́ ní oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ girama. Títí di àkókò tí mo fi ń sọ̀rọ̀ yìí náà, ẹnu iṣẹ́ olùkọ́ náà ni a ṣì ń ṣe. Mo tún máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní orí àwọn ẹ̀rọ alátagbà. Orílẹ̀-èdè Nàìjíríà lẹ́wà, tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá, àwọn ọmọ Yorùbá, ibí gangan ni orísun fún ọmọ Yorùbá. Kí wá ní àfojúsùn yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè rẹ̀? Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní pé àwọn olùkọ́ kan wà òkè òkun ló wà tó ń kọ́ àwọn tó wà ní òkè òkun ní èdè Yorùbá níbẹ̀, pé òkè àwọn eléyìí ò mọ̀ nípa èdè wọn, ẹ jẹ́ ká máa kọ́ wọn nípa èdè àti àṣà wọn. Bọ̀ ẹ̀yin wà ní ìlú Nàìjíríà tó jẹ́ pé orísun ọmọ Yorùbá ìlú Nàìjíríà yìí náà ló wà. Kí ni àfojúsùn yín nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ èdè Yorùbá yẹn? Àwọn wo lẹ rò pé máa nífẹ̀ẹ́ sí láti kọ́ èdè Yorùbá àti àṣà Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá? Ní ìgbà mìíràn, ṣé mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá rí àǹfààní láti lọ kẹ́kọ̀ọ́ sí ní iléèwé gíga, ọ̀pọ̀ wọn ló máa ń jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ kà kọ́ ló máa ń padà kà. Ọ̀kan lára irú àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mo jẹ́. Nígbà tí mo fẹ́ lọ sí iléèwé fáfitì, kì í ṣe Yorùbá gangan ni mo ní lọ́kàn láti lọ kà. Ìmọ̀ nípa òfin ni mo fẹ́ lọ kà. Àmọ́ nígbà náà ní ilé ẹ̀kọ́ wa, wọ́n sọ pé wọn ò tíì fún wọn ní àṣẹ láti gba àwọn akẹ́kọ̀ọ́ sí ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ òfin yẹn. Ní pé ìyẹn tó wà nílẹ̀, àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀kọ́ òfin nípa ẹ̀sìn ìsìlámù, òun ni ó wà. Èmi kẹ̀, onígbàgbọ́ ni mí, kò sí nǹkan tí mo mọ̀ nípa ẹ̀sìn náà. Tí mo bá wá ní mo fẹ́ kẹ́kọ̀ọ́ nípa nǹkan náà, torí ìmúra wọn, wọ́n gbọ́dọ̀ máa borí bó ṣe máa ń múra. Èmi kẹ̀, onígbàgbọ́, ẹ rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nígbà tí mo wá pe ọ̀kan nínú àwọn olùkọ́ mi ní iléèwé girama tí wọ́n jẹ́ olùkọ́ èdè Yorùbá mi, wọ́n sì máa ń ṣe agbóhùnsáfẹ́fẹ́, orúkọ wọn Ọ̀gbẹ́ni Abọ́lárìn. Mo kọ̀ wá pè wọ́n lọ́dún náà, olùkọ́, báyìí ni mo máa rí àwọn ètò ẹ̀kọ́ tó wà nílẹ̀ tí mo lè mú ní ẹ̀ka ẹ̀kọ́ áàtì, òun ni eléyìí. Mo ṣàdárúkọ gbogbo wọn ní tó bá dẹ̀ wá mú Yorùbá àti ọ̀nà ìbánisọ̀rọ̀, nǹkan tó dáa ni o. Mo ṣàmú nítorí pé ilé ti sú mi, mo fẹ́ kúrò nílé. Mo lọ. Ìgbà tí wọ́n lọ ṣe àgùnbánirọ̀, ẹ mọ̀ pé mo ń ṣe pé dandan àgùnbánirọ̀ náà ó jẹ́ dandan, ó jẹ́ kànpá fún mi láti ṣe. Ní àsìkò tí mo wá ń ṣe àgùnbánirọ̀ yìí, mo wá rí pé ó dàbí pé ó níṣẹ́ tí Elédùà fẹ́ kí n ṣe àti àwọn onílẹ̀ ọmọ káàrọ̀-o-jíire, nítorí pé ní àkókò náà mo rí pé nǹkan láti dé bá èdè Yorùbá tí kì í tiẹ̀ ṣe kékeré rárá, torí èròǹgbà mi náà nígbà náà kó tó di pé mo ní ìyí ọkàn padà ní pé tí n bá ti ṣe tán nǹkan mi ṣùgbọ́n kì í ṣe ti iṣẹ́ olùkọ́. Àmọ́ ìgbà tó máa fi tó bóyá bí oṣù mẹ́ta ká parí àgùnbánirọ̀ mi, tó kù bí oṣù mẹ́ta kí n parí, wọ́n wá ṣe eré ìparí sáà nílé ẹ̀kọ́. Wọ́n wá ní a máa kọ́ wọn lórin, a máa kọ́ wọn ní ijó. Ṣé wá rí gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ Yorùbá ń bẹ̀? Iṣẹ́ ńlá ni mo ṣe, nítorí orin tó jẹ́ àwa ti dé, àwa ti bọ̀, kò sí nǹkan mọ̀ nínú ẹ̀. Bí pé mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ pé ó ní ọ̀tá mi lára gidigidi gan ká tó bá ètò já sí ibì kan. Àtìgbà náà mo ti wá ní lọ́kàn pé ó dàbí pé kinní yìí
èrò tí mo ní lórí iṣẹ́ olùkọ́ ẹ̀ mo máa padà nítorí pé èdè Yorùbá yìí kò tiẹ̀ ń ṣe báwa ṣe kọ́ nígbà náà ló wà nítorí àwọn èèyàn ti ń rí èdè Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí àwọn tí wọn ò ní mọ̀ nípa ìwé àbí àwọn tí wọn ò lajú tó ni wọ́n ń sọ Yorùbá tí wọ́n bá wá rí i pé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè nínú ẹ̀ wọ́n sì gbárùkù tí bóyá wọ́n máa ní ìyí ọkàn padà èyí ló wá mú mi rí pé bó tiẹ̀ ṣe ní kíkọ bó ṣe ní sísọ òun ni mo ṣe wá ní pé àfojúsùn mi ní báyìí ọ̀nà mẹ́rin ni mo wá pín sí ìgbà náà pé ní kíkọ ní sísọ ní gbígbọ́ àti láti lè mọ̀ nípa àṣà àti ṣé wa mo gbọ́dọ̀ máa tẹra mọ́ òun ló fi máa jẹ́ pé ní orí ẹ̀rọ alátagbà yẹn ní orí ibi tí mo ti máa ń sọ nípa àwọn èdè Yorùbá ní gbogbo orí ẹ̀rọ ayélujára mi púpọ̀ nínú nǹkan tí mo máa ń sọ ó ní ṣe pẹ̀lú òwe àkànlò èdè àwọn nǹkan tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ èdè Yorùbá kó tó di pé ìmọ̀ mọ̀ọ́kà ó dé ilẹ̀ káàrọ̀-o-jíire nǹkan kan làwọn baba ńlá wa ti ń ṣe àti àwọn ìyá ńlá wa ọ̀nà kan lọ́gbà tí wọ́n fi ń gbà kọ́ ara wọn lẹ́kọ̀ọ́ lára nǹkan bẹ́ẹ̀ náà ni mo wá ń ṣe ní báyìí láti lè jẹ́ kí èdè Yorùbá tún máa gbòòrò sí. nínú ìkànnù àwọn fọ́nrán yín ẹ sọ nípa ọmọ Yíbò kan tó wá kọ́ èdè Yorùbá. bẹ́ẹ̀ ni. ṣé yàtọ̀ fún àwọn ọmọ Yorùbá ìṣá ní àwọn ẹ̀yà míì tó wá ń bá yín pé tó olùkọ́ Afọláṣadé afẹ́kẹ́kọ̀ọ́ Yorùbá ṣáláwọn èèyàn bẹ́ẹ̀ máa dẹ̀ sọ fún wa nípa fọ́nrán náà mà. fọ́nrán náà ní ilé ẹ̀kọ́ girama tí mo wà ẹ mọ̀ pé wọ́n máa ń ní àwọn àlàkalẹ̀ iṣẹ́ tí a gbọ́dọ̀ máa gùn lé ní gbogbo sáà ọ̀kan lára ẹ̀ ni fọ́nrán tí mo fi orí ẹ̀rọ alátagbà yẹn nípa ọmọ ìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ mi iléèwé yẹn wọ́n ní olùkọ́ èdè Ìgbò ibi tí wọ́n bá dẹ̀ ti ní olùkọ́ èdè Ìgbò tàbí ti Yorùbá wọ́n ṣàgbọ́dọ̀ ṣe ìkan nínú àwọn èdè mẹ́ta tó jẹ́ gbòógì tí í ṣe Yorùbá Haúsá àti Ìgbò ilé ẹ̀kọ́ yẹn wọn ò tí ì ní ti olùkọ́ èdè Ìgbò ní tó túmọ̀ sí pé gbogbo akẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ gbogbo wọn ló gbọ́dọ̀ ṣe Yorùbá nítorí òfin ìpínlẹ̀ Èkó ni láti ṣe ọ̀kan nínú àwọn èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ mi ṣùgbọ́n ọmọ yìí ó máa ń sọ fún mi pé olùkọ́ ẹ mọ̀ pé Èkó la wà Èkó ìkẹ́ Yorùbá pọ̀ ń bẹ̀ ìdí tí ìyá òun ṣe sọ fún òun ni pé dandan lá òun gbọ́dọ̀ mọ̀ sọ púpọ̀ nínú àwọn elédè mìíràn tí mo ti bá pàdé ní ilé ẹ̀kọ́ girama púpọ̀ nínú wọn ló máa ń sa ipá wọn láti lè jẹ́ kí wọ́n kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ èdè náà kí ni a tiẹ̀ ṣe lọ́dún náà lọ́hùn ó dàbí pé ìgbàgbọ́ Yorùbá nípa Olódùmarè mo wá fún ọ ní iṣẹ́ àmúrelé pé tó orí kọ̀ọ̀kan ẹ sọ orúkọ Olódùmarè ogún ẹ sì ké ẹ níkà ẹ sọ fún mi láì lo bébà láì lòwe ọ̀kan nínú ẹ̀ ni mo kàn wá fi sí orí ẹ̀rọ alátagbà mi kí àwọn èèyàn rí i pé àwa tá a jẹ́ elédè gangan mo fi ń pe àwọn elédè gangan níjà ni pé ẹ̀yin tẹ́ ẹ lédè tẹ́ ẹ sọ èdè yín di nǹkan mi wá ní má sọ èdè Yorùbá ń bí wọ́n mi ò fẹ́ gbédè èdè Yorùbá ó jẹ́ ìpèníjà fún wọn pé àwọn tí wọn kì í ṣe ọmọ káàrọ̀-o-jíire wọ́n máa ń sapá wọn láti sọ èdè yìí kí wá ló wá ṣe àwa tá a lédè gangan kí ló ṣe wá tí a fẹ́ sọ èdè àbí àti ẹ̀fẹ́ gbọ́ nípa èdè wa sétí nǹkan tó ṣẹlẹ̀ ni àti nípa ọ̀rọ̀ fọ́nrán náà. Kádàrá náà ló ní kẹ́yìn náà wá di olùkọ́ Yorùbá wọ́n bá sọ fún yín kẹ́ tó lọ iléèwé gíga pé iṣẹ́ Yorùbá yìí ló ṣe ó kọ́ àwọn èèyàn ní èdè àti àṣà Yorùbá ni ẹni láì fàbàdà. èmi náà máa sọ fẹ́yàn yẹn kó padà sójú oorun tó ti lálàkàlà yẹn o. èyí wá ṣàfihàn pé kádàrá wá tọ́ ìṣiṣẹ́ yín ó tọ́ débi tẹ́ ń lọ gangan ẹ wá tún wá fẹ́ máa fi ran àwọn èèyàn lọ́wọ́ nítorí bí àṣà wa tó ti fẹ́ jẹ́ kó máa kúregbé tí ò dẹ̀ ní kúregbé lágbára Ọlọ́run ẹ ṣeun gan ma. báwo wá ni kádàrá tó ń gbé yín bọ̀ yẹn náà kẹ́ tó wọ yunifásitì wẹ́rẹ́ a mọ̀ pé orí ètò Masọ̀yìnbó àwọn tó gbọ́ Yorùbá dáadáa àwọn ló máa ń pè wá bó tiẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ìgbà ẹlòmíà rò pé òun gbọ́ Yorùbá ni tó bá débẹ̀ á rí i pé Yorùbá òun sì ń kẹ́kọ̀ọ́ ni pẹ̀lú àwọn ìbéèrè tó ń bá béèrè lọ́wọ́ wọn níbẹ̀ báwo gan lẹ ṣe wá dé orí Masọ̀yìnbó máa tí wọ́n ṣe gbà yín lálejò. ọjọ́ náà rèé bí àná ó ní fọ́nrán kan tí mo ṣe sórí ẹ̀rọ alátagbà mi mo sọ̀rọ̀ nípa àkànlò èdè kí tó parí fọ́nrán náà mo wá béèrè pé àwọn tó bá mọ ìdáhùn sí ìbéèrè kí wọ́n fi sí àkámọ́ ìfèsìránṣẹ́
àwọn èèyàn ṣáà fi èsì wọn ránṣẹ́, wọ́n fi èsì wọn ránṣẹ́, a ṣáà ń ṣe bí eré. Ó wá ní arákùnrin kan tí wọ́n á fi èsì tiwọn náà ránṣẹ́, wá ní arábìnrin ṣó ti gbọ́ nípa Masọ̀yìnbó? Mo ní mo máa ń rí àwọn fọ́nrán wọn kéékèèké lórí ẹ̀rọ ayélujára o. Ẹni náà ló wá sọ fún mi pé mo dẹ̀ lè lọ forúkọ sílẹ̀ o. Ó wá ní ọ̀kan nínú àwọn náà tó ń tẹ̀lé mi ní orí ẹ̀rọ alátagbà náà. Arábìnrin náà tún wá ké sí mi ní ìdákọ́ńkọ́ pé Afọláṣadé olùkọ́, mo mà ti ń rétò yìí kíní kan ẹ gbọ́dọ̀ lọ. Mo ní mo ti gbọ́ mi tiẹ̀ tún kíyèsára torí mi ò mọ bí mo ṣe máa darapọ̀ àbí láti forúkọ sílẹ̀ fún ètò náà. Mo wá rí i pé tí wọ́n bá ti wá fi àwọn fọ́nrán wọn kéékèèké tí wọ́n máa fi sí orí ẹ̀rọ ayélujára yẹn, àwọn èèyàn máa ń lọ dárúkọ mi ní abẹ́ àwọn fọ́nrán náà pé ẹ pé ẹni yìí wà, ẹ pé ẹni yìí wà. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ́mọdé ni mo jẹ́ nínú pèdèpèdè, àwọn ọ̀gá mi kọ́ wà bí àwọn ènìyàn ọmọ akọ̀ máa lọ dárúkọ mi sí àwọn abẹ́ fọ́nrán wọn pé ẹni yìí wọ́n ní kí n bá ìkan nínú àwọn òṣìṣẹ́ Masọ̀yìnbó sọ̀rọ̀. Mo wá lọ bá ẹni náà ní ìdákọ́ńkọ́, mo tẹ àtẹ̀jíṣẹ́ sí wọn pé ẹ jọ̀wọ́ láti lè kópa ní orí ètò yìí o, báwo ni mo ṣe lè darapọ̀. Ó ṣàlàyé gbogbo àlàkalẹ̀ wọn nǹkan tí mo ní láti ṣe láti lè jẹ́ akópa nínú ètò náà. Mo sì kópa, mo ti gbàgbé gan pé mo forúkọ sílẹ̀. Bọ́dẹ̀ ṣe pè mí ní òwúrọ̀ bóyá ọjọ́ àìkú kan pípẹ́ bó lọ́jọ́ ọjọ́rú mi ṣe fẹ́ rí o. Mo ní ààyè wà ní kí n wá síbi báyìí. Ẹ̀rù tí ẹ̀ kọ́kọ́ ń bà mí torí mo mọ̀ pé Àkúrẹ́ ni wọ́n ti máa ń ṣètò wọn. Èmi ò mọ̀ pé wọ́n máa ń lọ káàkiri. Bó ṣe wá ní kí n wá mo lọ sórí ètò wọn, mo wá lọ wo àwọn tí wọ́n ti wá síbẹ̀. Ìkan nínú wọn mo tún lọ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ní ìdákọ́ńkọ́ pé ẹ jọ̀ọ́ ẹ má bínú, àwọn ẹni ibo lẹ́yìn ti ṣe tí wọ́n láwọn lọ sákúrẹ́ ni. Èkó mà lọ ní ìwà, Ọlọ́run má mà jẹ́ àṣìrin, kó lè dá mà ní à ń bá kiri, Ọlọ́run má mà jẹ́ àṣìrin. Mo ṣàfi ọkọ̀ kan lọ, mo ń lọ sí ibi báyìí ni mo ń lọ lẹ́kọ̀ọ́ báyìí ni mo fi débẹ̀. Bí ìrìn àjò yẹn ṣe jẹ́ nìyẹn. Báwo ló ṣe rí lára yín ìgbà tẹ́ lọ sí orí ètò náà? Nínú fọ́nrán tí mo wò, mo rí pé ẹ̀yin náà gbé àwọn nǹkan gbági. Kì í ṣe pé bóyá lórí àwọn ìbéèrè nìsan o, bí kì í ṣe pé ẹ ṣàmúlùmálà. Mo rántí ibì kan tó yẹ kẹ́ ti sọ pé ó dáa, tẹ̀tí ní òkè lọ́ba fa. Àmúlùmálà ẹyọ kan tí mo ṣe náà nìyẹn. Àwọn tí wọ́n bá wo fọ́nrán náà parí ní orí ẹ̀rọ YouTube, wọ́n á rí i pé èèbó ẹyọ kan tí mo sọ náà nìyẹn. Mo dẹ̀ ti pinnu pé bí mo ṣe ń lọ yìí o, mi ò ní kó sí akóló olóòtú yìí torí mo mọ̀ pé bí olóòtú yẹn bá ti ń fọ̀rọ̀ wá ní lẹ́nu wò jù, ibè téèyàn àti kó sí akóló sísọ àmúlùmálà èdè tí mo dẹ̀ ti kó sí akóló tí mo jẹ́ jáde. Mo ti mọ̀ pé tí máa fi kúrò ńbẹ̀ mi ì tún sọ èdè Gẹ̀ẹ́sì kankan mọ́. Èdè Gẹ̀ẹ́sì ẹyọ kan tí mo sọ náà ni tẹ́rí lórí ẹ̀rọ alátagbà wọn lórí Instagram, Facebook, TikTok. Ẹ̀kúnrẹ́rẹ́ wà ní orí YouTube fún àwọn tí wọ́n bá fẹ́ wò tán. Èyí kan tí mo sọ nínú ẹ̀ náà ni ẹ mọ̀ pé àwọn Yorùbá ní bọ́mọdé ò bá tí ìdókò bá bẹ lòmíì ló máa sọ pé òkú bàbá òun ló tóbi jù. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan ni ọ̀rọ̀ Masọ̀yìnbó. Gbogbo mo lè sọ Yorùbá, mi ò sọ pé ẹ lè sọ, àmọ́ tẹ́ bá tẹ̀ kọ́kọ́ wà lórí àga yẹn náà, nǹkan tẹ́ kọ́kọ́ mọ̀ ó kọ́kọ́ máa sá lọ. Gbogbo ẹsẹ̀ mi ń tutù bí ẹni lọ bá iyemẹja lu ọjà káàdì, gbogbo ẹ̀ ló tutù. Mo ní kí ló wá dé? Afọláṣadé kí ló dé? Àbí Yorùbá tó ń sọ lójú méjèèjì náà kọ́ ni. Bí ó ṣe lè jẹ́ pé àwọn ìbéèrè mi, ẹ mọ̀ pé nígbà mìíràn odò tá bá fojú di a máa gbé ni lọ. Torí mo gbáradì gidi. Ẹ máa rò pé mo fẹ́ lọ ṣe ìdánwò. Mo gbáradì torí gbogbo àwọn fọ́nrán tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ kó tó di pé wọ́n pè mí ni mo ti lọ wò lẹ́sẹẹsẹ pé àwọn ìbéèrè táwọn èèyàn ti ní ìjákulẹ̀ nínú ẹ̀, wọn ò gbọ́dọ̀ bí mí kí ní ìjákulẹ̀ nínú ẹ̀. Mo ti ṣèwádìí mi dáadáa, mo ti wo gbogbo ẹ̀. Àmọ́ àwọn ìbéèrè mi ọ̀tọ̀ ló rìn ni. Bí kọ́ máa bẹ ọ́n bí mi pé kí ni mi ì tẹ̀lé gbàgbé gbogbo ìbéèrè tí mo ṣe pátápátá ni mo rántí torí àtìgbà náà mi ò gbàgbé. Àwọn ìbéèrè náà mi ò gbàgbé, ó ti wà ní ẹ̀gbẹ́ kan lórí mi ká. Ìbéèrè ló mú mi ṣubú yakata lórí ètò Masọ̀yìnbó. Mi ò ní gbàgbé àwọn ìbéèrè náà, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ gbìyànjú lọ́pọ̀lọpọ̀, kò sẹ́ni lọ orí ètò Masọ̀yìnbó bó bá gbáradì wọn ò jà o. Ẹ gbìyànjú. Ó tó ọdún mélòó tá bá wò tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àti pé kí ni àwọn ìdojúkọ tẹ́ ẹ ti ní lẹ́nu ẹ̀? Báwo lẹ ṣe wá là á já? Ìdojúkọ pọ̀ ká má parọ́. Nǹkan tí ó jẹ́ olórí ìdojúkọ náà òun ni àìmá lè sọ èdè Yorùbá àwọn ọmọ wa. Díẹ̀ lọ́wọ́ àwọn ọmọ, púpọ̀ lọ́wọ́
àwọn òbí, òun ni ìdojúkọ tí mo rí torí àwọn ọmọ tí mo ti ṣe alábàápàdé wọn ó tábàkà ní ọdún méjì náà á ti fẹ́ tó ọdún méje, ó ti lé lọ́dún méje tí mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ní èdè Yorùbá. Àmọ́ gbogbo ibi tí mo lọ àti ibi tí mo ṣe ń lọ àti tí mo ń rí lọ́wọ́lọ́wọ́, Bíbélì sọ ó ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí olódodo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan ni ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú àwọn ọmọ tí à ń kọ́. Kì í ṣe èmi nìkan torí mo máa ń béèrè lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi tó jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ ìpè ẹ jọ̀ọ́ dádì màmá báwo lẹ ti ń ṣe o ọ̀nì a máa ṣe. Àwọn ilé ẹ̀kọ́ míì tiẹ̀ wá wà ṣe tẹ́ bá wáṣẹ́ lọ síbẹ̀ ní ọjọ́ tí wọ́n bá ń ṣe ìfọ̀rọ̀lẹ́nuwánilwò fún yín, wọ́n á máa sọ fún yín pé ṣé ẹ mọ̀ pé ẹ̀kọ́ èdè Yorùbá gan ìyẹn ní kíláàsì ní àkókò èdè Yorùbá o ẹ ní láti fi Gẹ̀ẹ́sì sọ. Bí bẹ́ẹ̀ kọ́ báwọn ọmọ ṣe máa wò bọ̀ lélẹ̀. Ẹ̀yin tí ẹ sì jẹ́ olùkọ́ ẹ ní fẹ́ kí gbogbo ohun tí ẹ ṣe kó já sí pàbó torí ó ní èèyàn kan tí mo bá ṣiṣẹ́ á sọ fún yín pé tí akẹ́kọ̀ọ́ yín bá fìdí rẹmi ẹ̀yin fúnra yín lẹ fìdí rẹmi. Tí ẹ bá wà ní kíláàsì a nílò àti máa ṣe ògbufọ̀ fún wọn ní èdè Gẹ̀ẹ́sì. Tẹ́ ẹ bá ṣe ògbufọ̀ bí ẹni tó ń bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ni. Àwọn ìdojúkọ tí mo rí náà nìyẹn, èyí tó pọ̀ ni pé ìpìlẹ̀ sísọ èdè Yorùbá àwọn akẹ́kọ̀ọ́ kò ṣe nǹkan tó ń wúni lórí rárá. Kò wúni lórí rárá. Ọlọ́run á kú fún yín ṣe. Ẹ ṣe dé ojú àmì àtẹ̀yìn àtàwọn tẹ́jọ wà lójú ọ̀nà ká gbé gbogbo wa báyìí náà tájọ wà ní ojú ọ̀nà ká gbé èdè àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ọlọ́run ràn wá lọ́wọ́ á ṣe lójú àmì. Tẹ̀gbọ́n púpọ̀ náà àwọn èèyàn tó ti fẹ́ sọ àṣà wa nù wọ́n ò gbà padà wọ́n sì fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bíi tiwọn. Ọlọ́run má jẹ́ àṣe lásán. Ẹ kú iṣẹ́ ribiribi mà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn èèyàn pọ̀ jàǹtìrẹrẹ tó ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí lókè òkun nílẹ̀ yìí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Kí ló wá dá Afọláṣadé olùkọ́ yàtọ̀ nínú gbogbo wọn? Ẹ ṣeun. Bí gbogbo wa ṣe wà yìí ó máa ní nǹkan kan tí ó mú wa yàtọ̀ sí Táyé àti Kẹ́hìndé tàbí ní ọjọ́ kan náà nínú ìyá kan náà. Àwọn méjèèjì wọn lè ní ìwà kan náà. Ó máa ní nǹkan kan tí wọ́n fi yàtọ̀ síra wọn. Nǹkan ẹyọ kan tí mo tún fi kún ti tèmi ó ní àwọn ẹ̀kọ́ kan tí mo tún kọ́ nípa ká máa ṣe àtúnṣe sí fọ́nrán torí ìgbà tí mo bẹ̀rẹ̀ tí wọ́n bá wo àwọn fọ́nrán mi tí mo kọ́kọ́ ṣe nígbà náà wọ́n rí i pé ó rí bákan. Àmọ́ sìn kó ṣe pé mo ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èèyàn mélòó ló sì mọ̀ mi àmọ́ mo mọ̀ pé ní ọjọ́ kan àwa náà di èèyàn ńlá àbí a di ẹni tí àwọn èèyàn mọ̀. Nǹkan ẹyọ kan tí mo wá ń ṣe ń sìn tí mo fi ń jẹ́ kí nǹkan tí mò ń ṣe kó máa yàtọ̀ òun ni ọ̀nà tí mò ń gbà gbé àwọn fọ́nrán náà kalẹ̀ pàápàá ní orí ẹ̀rọ alátagbà. Àwọn ọ̀nà tí mò ń gbà gbé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Èèyàn tí ó bá dẹ̀ rí wọ́n á mọ̀ pé ẹni yìí ó dẹ̀ ní nǹkan kan náà tí mo wá ń ṣe nínú àwọn fọ́nrán mi òun ni kíkí ara mi. Tí n bá fẹ́ bẹ̀rẹ̀ tàbí mo fẹ́ parí tọ́ Afọláṣadé lèmi ń jẹ́, èmi lọ́mọ Wọlẹ́gbà Lákè, èmi lọ́mọ Ẹ̀gbámọ Lísàbí ọmọ Agbòǹgbàkàlà, èmi lọ́mọ Eríjogún ọmọ Òṣìlẹ̀kùn Palẹ̀kùndé, èmi lọ́mọ ará kó màjò màjòjì lọ fàjọgbẹrú má. Tí n bá ti sọ ilé wọn ti mọ̀ pé tọ́ ọmọ yìí ni àbí Afọláṣadé ni. Ẹlòmíì gan tí n bá ní Afọláṣadé orúkọ yẹn àti gbogbogbò kò tiẹ̀ lè kúrò lórí wa. Ìlà yẹn àbí èdè yẹn àbí ọ̀nà èdè àbí ẹwà èdè yẹn mo ti jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti di nǹkan ìdánimọ̀ mi tí ó pé táwọn èèyàn bá rí wọ́n á mọ̀ pé ọmọ yìí tàbí ẹni báyìí òun ni ó ń sọ̀rọ̀ yìí. Ẹ kú iṣẹ́ náà mà. Àwọn wo ni ẹ wá wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe lórí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mà? Wọ́n pọ̀ yàtọ̀ sí àwọn tí a jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ girama. Àwọn míì tí mo ti bá pàdé ní orí ẹ̀rọ alátagbà tí mo máa ń wo iṣẹ́ wọn tí mo sì pé wọ́n tó wò bí ẹni àwòkọ́ṣe. Ọ̀kan lára wọn náà ni ìyá wa àwọn olóòtú àti gbogbo ẹgbẹ́ Discover Yorùbá. Ẹ ṣeun fún iṣẹ́ tí ẹ̀yin náà ń ṣe ní orí ìkànnì. Arákùnrin kan wàá ṣeré mo máa ń tẹ̀lé arákùnrin náà, àwọn náà ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Olóòtú Fábilọ́lá Ọlálékan ìyẹn atọ́kùn ètò Máṣòyìnbó àwọn náà wọ́n ti wà lára àwọn tí mò ń wò torí èèyàn tó bá ń tẹ̀lé àwọn iṣẹ́ ojoojúmọ́ ẹ máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lórí ètò wọn yẹn. Àwọn náà wà lára àwọn tí
mo ń wo iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí mo dẹ̀ máa ń fún ara mi ní ìkìyà pé Ṣadé ìwọ náà kò gbọ́dọ̀ sú ẹ kò gbọ́dọ̀ rẹ̀. ṣé ń gbọ́ ìyàwó Afọláṣadé aya Bákàrè láàyè ara wọn ọ̀gá ni wọ́n ṣùgbọ́n wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ sí wọ́n sì ń wo àwọn èèyàn kan gẹ́gẹ́ bí àwòkọ́ṣe láti túbọ̀ máa tẹ̀síwájú nínú ohun tó ń ṣe. ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa. gbogbo ohun tó o bá ń ṣe má ní mo ti débẹ̀, túbọ̀ máa wo àwọn èèyàn tó ń ṣe jù ẹ́ lọ kí o fi lè máa kẹ́kọ̀ọ́ sí láti lè máa tẹ̀síwájú nínú ìrìn àjò iṣẹ́ tí o bá yàn. ẹ kú iṣẹ́ náà mà. àmọ̀ràn wo lẹ ní fún àwọn tó ń ṣe àwọn iṣẹ́ tó fi ń gbé àṣà àti èdè Yorùbá lárugẹ bíi tiyín báyìí? Àmọ̀ràn mi ò tiẹ̀ tó gbà wọ́n lámọ̀ràn. nǹkan ẹyọ kan tí mo fẹ́ sọ náà ni pé ẹ jọ̀wọ́ ẹ túbọ̀ máa bá wa fúngun mọ́ sísọ èdè Yorùbá àti kíkọ́ èdè Yorùbá ẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì láti ara orí ètò oníkálukú. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni oníkálukú nǹkan bí àwa tá jẹ́ olùkọ́ ṣe ń kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ yín, bẹ́ẹ̀ náà ni àwọn kan náà wà tí wọ́n ṣe ń kọ́ ẹ̀kọ́ ní àti ọ̀dọ̀ yín. ó ní ìpéjọpọ̀ kan tí mo darapọ̀ mọ́ ní orí ẹ̀rọ látagbà TikTok. arábìnrin náà máa ń ṣe nípa àṣà àti ìṣe Yorùbá. bẹ́ẹ̀ni náà ṣe wá rí mi, wọ́n wá ní pé kí n jọ gbogbo ọjọ́ àbámẹ́ta lálẹ́ ni wọ́n máa ń ṣe ètò náà, pé kí n jọ kí n darapọ̀ máwọn ní pé ìgbà táwọn tiẹ̀ ti mọ̀ pé olùkọ́ èdè Yorùbá kí wọ́n máa ṣe gbákejì àwọn ní orí ẹni náà tiẹ̀ sí ní ilẹ̀ yìí, òkè òkun ni wọ́n wà. mo darapọ̀ mọ́ wọn ní ọjọ́ náà. a wá sọ nípa àṣà ìgbéyàwó. púpọ̀ nínú àwọn tí ó wà bẹ́ẹ̀ ló sọ pé nǹkan yìí náà tiẹ̀ wà, kínní náà tiẹ̀ wà nínú àṣà ìgbéyàwó yìí, àbí ìgbéyàwó ká mọ́kọ lọlé kọ́. ẹ mọ̀ pé púpọ̀ nínú ẹ̀ àmúlùmálà ti wà ní òde òní, kò ń ṣe bí àwọn baba ńlá wa ti ń ṣe ètò ìgbéyàwó. ẹni wá ní òótọ́ ọ̀rọ̀ ni o. ibi tí mo wá ń lọ nínú àpẹẹrẹ tí mo fi kalẹ̀ yìí ni pé tí ẹni náà ò bá ṣe, àwọn tí wọn ò tí ì gbọ́ nípa ìtẹ́lẹ̀ wọn ò ní gbọ́. wọ́n rò pé bó ṣe ń ṣe nìyẹn, pé nígbà táláyé ti dáyé o bó ṣe wà ní. àmọ́ nítorí pé èèyàn kan gbèrò ó ń ṣe nǹkan bẹ́ẹ̀, àwọn ẹlòmíín tún ní àǹfààní láti mọ nǹkan ẹyọ kan tàbí méjì nípa àṣà ìgbéyàwó ilẹ̀ Yorùbá. àdúrà mi wá ni pé Elédùmarè á túbọ̀ máa bùkún omi ìmọ̀ wọn, á máa fi kún wọn ní lọ́gbọ́n, nínú ara, nínú ẹ̀mí, á máa fi kún wọn, wọ́n á lè tún ṣe ju bí wọ́n ṣe ń ṣe yìí lọ. àmì àṣẹ Èdùmàrè. tí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa, a mọ rírì àsìkò yín tí ẹ fi sílẹ̀ láti gbọ́ wa ní Discover Yorùbá. ẹ ṣeun àdúpẹ́. ìyá wa Afọláṣadé aya Bákàrè là ń bá sọ̀rọ̀ láti ẹ̀ẹ̀kan. tó ìyá wa Afọláṣadé olùkọ́, abala méjì ló wà lórí ètò yìí. abala àkọ́kọ́ láti yanjú yẹn, abala ìkejì la fẹ́ bọ́ sí báyìí. èmi àti orírun mi la pè é. a fẹ́ mọ bẹ́yìn gan ẹ̀yin tẹ́ ń kọ́ wa lédè Yorùbá yìí náà, báwo lẹ ṣe mọ̀ nípa àṣà àti ìṣe yìí tó? òun ni abala yìí wà fún. ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. kí ni òwe tí ẹ fẹ́ràn jù àti pé kí ni ìtumọ̀ ẹ̀? òwe tí mo fẹ́ràn jù òun ni pé a kì í tara bomi tán ká tó wá máa kérora òtútù. a kì í kara bomi tán ká tó wá máa kérora òtútù. òwe mìíràn tó tún fara pẹ́ ni pé èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì tí a ò bá rò á máa dín kókó. gbogbo ohun tí mo bá fẹ́ ṣe mo máa ń fara balẹ̀ dáadáa. ṣé nǹkan tí mo lè ṣe ni àbí mi ò lè ṣe? ṣé tí n bá ṣe ṣé kò ní àwọn àléébù kankan, àbí kò ní èèwọ̀ kankan tí mo ní láti tẹ̀lé, àbí nǹkan tí mi ò ní láti ṣe? máa ti mọ kúlẹ̀kúlẹ̀ dáadáa. tí bá dẹ̀ rí pé nǹkan tí agbára mi lè ká ni, tí mo dẹ̀ mọ̀ pé tí mo bá ṣe èsì gidi á jáde ńbẹ̀. òun mo sọ pé a kì í wọnú odò tán ká wá máa kérò ẹrù òtútù. tó pé ènìyàn tó ṣe tán tó bọ́ ṣọlẹ̀ tó fẹ́ wọnú odò, ó sì mọ̀ pé òtútù àmúhùn kò wá gbọ́dọ̀ wọnú odò tán kó wá máa ní mi ò lè ṣe o, ẹ dákun ẹ bá má ṣọ mi, òtútù yìí pọ̀ kíní. irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni mo sọ pé a kì í wọnú odò tán ká máa kérora òtútù. òwe yìí ó sì máa ń jẹ́ nǹkan tí mo máa ń gùn lé dáradára kí n tó ṣe ohunkóhun. ẹ ṣeun mà. kí wá ní oúnjẹ tí ẹ fẹ́ràn jù? ẹ̀bà. bí n bá wá kí yín ẹ dákun ẹ má bù mí rẹsì o.
ẹ ṣáà fún mi lẹ́pà. ẹ̀bà. Ẹ̀bà ni o. Kí ni ó lọ pẹ̀lú ẹ̀? Kò sí nǹkan tá lè fi jẹ̀bà. Ewédú déédéé, ilá ó ń lọ, ẹ̀fọ́ ní rírò lẹ́lẹ́gùúsí o, gbogbo rẹ̀ náà ló ń lọ. Ẹ ṣáà ti bá ń wẹ́bà, ọbẹ̀ tẹ́ bá fi sí máa jẹ́ bẹ́ẹ̀. Àǹfààní wo ló wà nínú ká máa jẹ oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn jùlọ yìí? Fún èmi, mi mọ ẹlòmíì ò tiẹ̀ fẹ́ràn òkèlè rárá. Àmọ́ ìdí tí mo ṣe máa ń jẹ̀bà ni pé ó máa ń kúnnú mi tí bá ti jẹ. Mo lè má ronú oúnjẹ míì tílẹ̀ á fi ṣú. Ẹ mọ̀ pé tí n tó máa ń mú kó fi ṣara lóore àwọn nǹkan tó bá wà lára nǹkan tẹ́ bá fi jẹ, màá ṣàfẹ́jà jẹ, mo lè fẹ́ràn jẹ. Bó ṣe ẹ̀fọ́ náà ni mo fẹ́ jẹ, mọ̀ pé ẹ̀fọ́ náà ó dá ní inú àgọ́ ara. Àwọn nǹkan tó bá bá ibà náà rin ìrìn àjò tó ń lọ, wọ́n lè ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ láti ṣàǹfààní sí ara èèyàn tó bá jẹ. Ẹ ṣeun mà. Kí ni àwọn àṣà Yorùbá tó jẹ́ pé àwọn èèyàn kì í yà sí mọ́? Ó lè jẹ́ bóyá bí ewé àti egbò ni tó ṣàjẹun tí Yorùbá máa ń ṣe tó ṣe wá ní àǹfààní, tó ṣe ara ní àǹfààní, ṣùgbọ́n àwọn èèyàn kì í yà sí mọ́, ṣùgbọ́n ẹ̀yin ṣì ń ṣe. Kí ni nǹkan náà mà? Àpẹẹrẹ tí ó lè má jẹ́ àgọ́ ara ló ṣe láǹfààní, àmọ́ ó sì ń ṣe àwùjọ láǹfààní. Ìdí tí mo ṣe sọ pé ó lè má jẹ́ ara àgọ́ ara àmọ́ àwùjọ. Ẹ mọ̀ pé nínú ètò ìgbéyàwó ayé àtijọ́, àwọn Yorùbá kó tó di pé ọmọ wọn ó fẹ́ aya sílé, ó ní ìgbésẹ̀ kan, ìyẹn ni ìlànà ìwádìí. Àwọn Yorùbá máa ṣèwádìí lórí ilé tí ọmọ wọn ti fẹ́ lọ yan ọkọ àbí ibi tí ó ti fẹ́ yan ìyàwó. Ìwádìí á jẹ́ lọ́wọ́ àwọn ará àdúgbò, á jẹ́ lọ́wọ́ àwọn alábàágbé, bẹ́ẹ̀ wọ́n á tún tẹ̀síwájú láti lọ béèrè lọ́wọ́ Ifá bí ìbáṣepọ̀ wọn ó ṣe máa rí. Lóde òní wọ́n ń ṣèwádìí lórí ìdílé tí wọ́n fẹ́ fẹ́, àmọ́ ní ayé àtijọ́ tí wọ́n bá ṣèwádìí kò jẹ́ nǹkan tó wúni lórí, wọn kì í tẹ̀síwájú nírú àwọn ìgbéyàwó bẹ́ẹ̀. Ṣùgbọ́n lóde òní tó bá ṣèwádìí wọn, kọ́ sọ pé ẹni yóò ó ń ṣe báyìí o, ó ń ṣe tọ̀hún, tá bá fẹ́ra wa á yí padà. Kò sí pé wọ́n á yí padà láyé àtijọ́. Ṣé nǹkan tí mò ń sọ yé wa? Kò sí pé ó dẹ̀ lè wá yí padà o. Tó bá ti rí pé àwọn èsì ìwádìí wọn kò ṣe ní tí ó wúni lórí jọjọ, ọ máa yọ ohun ẹ̀, wọ́n á yùn nù pé kò sọ náà bẹ́ẹ̀ ni ẹ̀. Ìdí tí wọ́n dẹ̀ máa fi ń ṣèwádìí ni pé ẹlòmíì lè dára lójú kíwà rẹ̀ má dára. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ó lè dára lójú kó jẹ́ pé ó ní àwọn àìsàn tó ń bá fínra. Ẹ mọ̀ pé àwọn àìsàn yìí àwọn mìíràn máa ń jẹ́ àjogúnbá, ó máa jẹ́ láti ìran sí ìran. Lára àwọn ìwádìí wọ̀nyí náà ti máa mọ̀ pé irú ìdílé yìí o, wọ́n ní irú àìsàn báyìí. Ẹ mọ̀ pé àwọn ìdílé mi gbèsè ní tiwọn. Wọ́n dẹ̀ mọ̀ pé bó bá jẹ́ ọmọ wa ló wọbẹ̀, òun náà ti di ìdílé onígbèsè nìyẹn. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ á mú wọn yàgò sí nǹkan tí kò yẹ kí wọ́n ṣe. Ẹ jẹ́ ká mú ti ìgbéyàwó yẹn wò. Ǹjẹ́ ó farapẹ́ òde òní tí wọ́n á ní kí wọ́n lọ máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kan tó lọ ṣe ìgbéyàwó, tó jẹ́ pé àwọn kan àtàwọn kan ò lè fẹ́ra wọn, bó bá fẹ́ra wọn ẹ̀jẹ̀ wọn ò papọ̀, wọ́n máa bí ọmọ tó máa ní àrùn ẹ̀jẹ̀, ìyẹn sickle cell. Mi ì mọ̀ bóyá ó farapẹ́ nǹkan tí àwọn bàbá wa máa ń ṣe láyé àtijọ́. Tá bá ní ká wo ìgbà yẹn àti ìsìn, àwọn ìwádìí tó ń ṣe ń sìn àti ìgbà yẹn. Ẹ ṣeun. Ẹ mọ̀ pé ayé ńlá jù sí ni, oríṣiríṣi nǹkan ni ó ti wọnú ayé, kò tiẹ̀ ń ṣe inú èdè nìkan, inú ayé. Bí ayé ṣe ń dàgbà náà ni èdè ń dàgbà, ni àwọn tó dẹ̀ ń jẹ́ elédè náà wọ́n ń dàgbà sí. Láyé àtijọ́ kò sí nǹkan tó jẹ́ àyẹ̀wò genotype yìí, ṣùgbọ́n nítorí ìmọ̀ ẹ̀kọ́ láti mọ̀ pé lágbájá báyìí àti lágbájá báyìí wọn ò lè fẹ́ra. Ìwádìí tí mò ń sọ òun ni púpọ̀ ìwádìí wọn ó máa ń dálé ìwà, ìṣe, ìdílé. Àrùn gan ó wà lára rẹ̀, wọ́n ti mọ irú àrùn tó ń bá ìdílé kan jà, torí wọ́n á ti mọ̀ pé nínú ìdílé yìí o, wárápá ló máa ń bá wọn jà o, kó tó lè di pé ó máa bọ́rí lọ́wọ́ wárápá yìí o, wọ́n á ti ṣèwádìí. Tí ìyàwó Afọláṣadé ń sọ fún wa ní pé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n mọ bó ṣe ń ṣe ìwádìí wọn tó sì ń gbégi dínà àwọn ohun búburú tó lè wá máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ẹ ṣeun mà. Ohun tó kàn báyìí òun là ń pè ní ìbéèrè yàjó yàjó. Bí n bá ṣe jù ú sí yín báyìí lẹ́ṣẹ̀ mọ́ dá mi lóhùn lẹ́yẹ òṣọ́kà, ẹ yára bí àṣà láti dá mi lóhùn. Ṣé ẹ ti ṣe tán? Mo ti fẹ̀yìntì pàápàá kí n má bàa ṣubú lọ́nà. Ó dà. Ìpèlé tàbí ìborùn? Ìpèlé. Àpọ̀n tàbí ilá? Ilá. Ọ̀yọ́ tàbí Òṣogbo? Ọ̀yọ́. Ẹfun ṣetán aníwúrà tàbí mọ́remí? Mọ́remí. Ẹ̀fọ́ rírò tàbí ẹ̀fọ́ ẹlẹ́gùúsí?
ẹlẹ́gùsí. tó ẹ gbìyànjú. Kí ni ìpolówó ọjà ohun jíjẹ wọ̀nyí? Kí ni ìpolówó fún àgbàdo sísè? láńgbé jiná o, láńgbé orí ebè, ó jiná ẹ máa wá o. Àkàrà ńkọ́, kí ni ìpolówó ẹ̀? Ìyá wa gbé gbági. Bójú orí másùn òyìnbó lẹwà ń ti jówó yín wálẹ̀ báyìí. Odó ti dé bá àkàrà. Báwo la ti ń ṣe báwo la ṣe ń polówó àkàrà? Ẹ ra àkàrà inú gàrí àbẹ ẹ ra àkàrà ẹ̀jẹ̀ kọ. Ẹ gbà dáadáa. Ẹ dákun ẹ tì mí síwájú díẹ̀. Kéńgbé àkàrà, ẹ ò fàkàrà jẹ kọ́. Gbígbóná ni àkàrà yìí o. Ṣé ẹ ti rántí bẹ́ẹ̀ yẹn? Mo kú ti rántí. Lára àwọn nǹkan tí ó ti ń parun nílẹ̀ wa ní ẹ̀mọ́ pé sì wọn ń polówó àkàrà mọ́. Wọ́n kàn máa lu igbá wọn gbánggbánggbá. Wọ́n ti polówó náà nù. Tòwọ́ náà ó bá wa ṣe tí àṣà wa ò fi ní parun, tí ò fi ní kúregbé kúregbò. Àmín àṣẹ. Àṣà tó rẹwà ni àṣà èdè àti ìṣe Yorùbá. Bẹ́ẹ̀ ni ó dùn gan. Báwo wá ni àwọn èèyàn ṣe lè bá yín dòwò pọ̀? Bóyá wọ́n fẹ́ kẹ́ ẹ kọ́ àwọn ilé ẹ̀kọ́ Yorùbá ni, báwo wọ́n ṣe lè bá yín dòwò pọ̀? Láti lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa ní orí afẹ́fẹ́, ẹ ṣáà ti wá Afọláṣadé Olùkọ́. Afọláṣadé mi ó ní i nínú, ìyẹn CEADA. Ó ní i nínú, ìyẹn lẹ́tà H. Torí nínú èdè Yorùbá kò yẹ kí kọ́nsọ́nàtì méjì máa tẹ̀léra wọn. Àmọ́ bí mo ṣe bá tí wọ́n ti ń kọ orúkọ mi tí wọ́n ṣe wà nínú gbogbo àkọsílẹ̀ àwọn ìwé ẹ̀rí mi nìyẹn. Kò wá ṣeé ṣe fún mi ní pé kí wá ní mo fẹ́ yí padà nísìn nítorí mo ti nímọ̀ nípa èdè yìí, mo ti mọ̀ pé kò tọ̀nà. Àmọ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi fìfẹ́ gbàbẹ Afọláṣadé mi ó ní i nínú, Afọláṣadé Olùkọ́ papọ̀ òun ni tẹ́ bá ti wá ẹ máa rí. Àmọ́ tẹ́ bá lẹ fẹ́ pè wá ẹ fẹ́ béèrè àwọn ìbéèrè ọ̀kan sí èkejì, olóòtú ṣé ẹ fún mi láyè láti pe ẹ̀rọ ìpè mi? Bẹ́ẹ̀ ni ẹ pè mà. 0 7 0 6 9 0 4 8 9 6 5 0706 904 8965 0706 904 8965. Ẹ̀rọ pè mí nìyẹn. Òun náà ni ẹ sì lè fi kàn sí mi lórí WhatsApp. Òun náà ni ẹ̀rọ pè wá ń bẹ̀. Ó dà, ẹ ṣeun gan mà. Ẹ ṣeun, adúpẹ́ pa pè yín ẹ sì jẹ́ wa. Àmọ̀rírì àsìkò yín. Gbogbo ohun tẹ́ ń dáwọ́lé yóò mọ yọrí sí rere. Àwa ní Discover Yorùbá àgbàládùúrà pé gbogbo ọmọ tó bá ti gba ọ̀dọ̀ yín kọjá wọ́n á máa ṣàṣeyege, wọ́n á sì máa ṣe àṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ wọn. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ wá ní kú sọ́nà bí èéfín, iwájú lẹ́ẹ̀mọ̀ lọ. Ẹ ṣeun. Kí ẹ tó wá máa lọ, kí ni ọ̀rọ̀ ìṣítí àbí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún àwọn èèyàn tó ń gbọ́ wa kẹ́ tó máa lọ? Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ púpọ̀ ò kágbọ̀n, afẹ́fẹ́ ní ń bá lọ. Bọ́rọ̀ bá dẹ̀ ti pọ̀ jù náà, irọ́ ló máa ń mú wá. Ọ̀rọ̀ mi ò pọ̀, àmọ̀ràn mi ò pọ̀. Òun ni pé kí ẹ jọ̀wọ́, kí ẹ jẹ́ ká jọ gbárùkù ti èdè Yorùbá yìí. Torí ó dọwọ́ èmi, ó dọwọ́ yín láti lè má jẹ́ kó kú àkúrun. Nǹkan tí ó jẹ́ tiwa, ẹ jẹ́ á dáàbò bò kó lè ohun ọlọ́ṣà kó má bàa jí gbé mọ́ wa lọ́wọ́. Ẹ ṣeun. Ẹ ṣeun ìyá wa Afọláṣadé aya Bákàrè. Àwọn la ti ń bá sọ̀rọ̀ láti ẹ̀ẹ̀kan. Afọláṣadé Olùkọ́ làwọn tó mọ̀ wọ́n lọ́ mọ̀ wọ́n sí. Ẹ ṣeun, adúpẹ́. Ǹjẹ́ tá a bá tún pè yín ṣẹ́ẹ̀tù jẹ́ wa? Kí léegun mi ń ṣe tó lóhùn fàárọ̀ jù. Ẹ ṣeun, adúpẹ́. Ìgbàkúgbà tẹ́ bá pè, Ọlọ́run á máa fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti lè dáhùn. Ẹ ṣeun, adúpẹ́. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ìyá wa Afọláṣadé aya Bákàrè, Afọláṣadé Olùkọ́. A dúpẹ́ lọ́wọ́ yín mà. A sì kí gbogbo àwọn olùkọ́ Yorùbá nílẹ̀ yìí àti lókè òkun kú iṣẹ́ takuntakun. Kò ní sú yín,
kò dẹ̀ ní rẹ̀yìn, àṣejèrè lẹ́ẹ̀máa ṣe. Àmì àṣẹ Èdùmàrè. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ nípa èdè, àṣà àti ìṣe Yorùbá, ẹ kàn sí ìyá wa Afọláṣadé Olùkọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá, ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí, ìyá wa Ikmot Salako, aya ọlọ́kọ̀. Ẹ kú iṣẹ́ ọpọlọ mà. Ọpọlọ yín kò ní jọba, àṣejèrè lẹ́ẹ̀máa ṣe. Àmì. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí. Lágbájá ọmọ bàbá mukọ́mukọ́, ẹ ṣeun àdúpẹ́. Ká tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wá láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa. Kẹ́jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá, àti ohun tẹ́ ẹ là kọjá kẹ́ ẹ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 09130034281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. Bákan náà la wà lórí YouTube, Facebook, Twitter, Instagram, TikTok. Ẹ̀yin ṣáà àti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà. Ẹ máa bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé. Ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga, kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.